Gbogbo ọmọ Yorùbá, ọ̀rọ̀ rè o, àfi kí Elédùmarè kó máa ṣọ́ wa. Àrùn tí ò gbóògùn, Elédùmarè má jẹ́ kó dé sàkání wa o. Àdúrà tá ń gbà rè. Gbogbo wa là ń gbọ́ gbogbo awuyewuye tó ń lọ nípa arákùnrin eléré orí ìtàgé gbajúgbajà tí gbogbo ayé mọ̀ sí Ògògó. Láìpẹ́ yìí ni ọmọ Ògògó jáde, ó pariwo síta pé jọ̀ọ́ o, ẹ ṣàánú mi o, gbogbo ọmọ Nàìjíríà, gbogbo àgbáyé, mi ò fẹ́ kí bàbá mi kú o. Látàrí ohun tí àwọn dókítà sọ nípa àìlera bàbá yìí. Gbogbo wa náà láti mọ̀ pé, láti gbọ́ gbogbo bó ṣe ń lọ nípa cancer tí arákùnrin yìí ní. Ìyẹn this popular actor Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó. Ọmọ wọn jáde bẹ̀rẹ̀ sí ní sunkún lórí ẹ̀rọ ayélujára wípé kí gbogbo àgbáyé gbà wọ́n, pé báwo láyé fẹ́ ṣe sí, níbo làwọn fẹ́ gbé bàbá wọn gbà, pé wọn ò fẹ́ kí bàbá wọn kú, pé cancer tí bàbá wọn ní sìn ó ti wọ stage 4. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò pé èwo tún ní stage 4 cancer. Gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti ṣe ṣàlàyé, ẹni tó bá ní cancer tó wọ stage 4, ó fi túmọ̀ sí wípé for instance, tó jẹ́ pé ká assume pé cancer of the breast lèèyàn ní or throat cancer, ó máa ní particular cancer tí wọ́n máa diagnose fún ẹni bẹ́ẹ̀. Okay, for instance, ká ní cancer of the breast. Tó bá ti wọ stage 4, òun ló túmọ̀ sí wípé ó ti kúrò níbi ọyàn yẹn o. Ó tún lọ sí gbogbo àwọn apá kọ̀ọ̀kan ní ara. That means ó ti wọ another level. Ibi tí ó yẹ kán treat, pé ibi tó yẹ ká focus sí tẹ́lẹ̀, ó ti wá di wípé ó ti wá kárí gbogbo àgọ́ ara. Ẹ rí pé ó lágbára. Ìyẹn ló ń pè ní stage 4. Ó ti wọ bí ibi egungun, ó ti wọ gbogbo bí agbárí, kíní ẹ̀ ti wá ń rìn. Tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa bèèrè pé kí ló dé tó fi jẹ́ pé irú àwọn nǹkan báyìí, irú àwọn àìlera yìí ó máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ènìyàn. Ó yẹ kí àwọn ìjọba, gbogbo àwọn dókítà ní gbogbo àgbáyé, ó yẹ kí wọ́n ti wá solution sí nǹkan yìí. Ìdí tèmi fi sọ láti ilẹ̀ ni pé àìsàn tí ò gbóògùn, kí Elédùmarè kó má jẹ́ kó súnmọ́ sàkání wa. Àmín ńlá rè o. Now, ọmọ Ògògó jáde ó pariwo. Ó ní pé àwọn doctor wọn máa fẹ́ ṣiṣẹ́ mọ́, wọn ò fẹ́ take care bàbá òun mọ́. Fún ìdí èyí, ó pariwo kí gbogbo àgbáyé gbà wọ́n. Ẹ̀yin tẹ́ bá lè tọwọ́ lé bọ́, tẹ́ bá mọ traditional way táwọn lè gbé gbà. Though ó jáde ó ní pé òun ò wá tọrọ owó o. Kò ń ṣe owó lòun wá tọrọ, pé ṣùgbọ́n òun wá tọrọ fún experience, pé àwọn wo ló ní experience tán lè fi gbà, because àwọn doctor wọ́n ti yọwọ́ wọn. Now, lára àwọn dókítà tí wọ́n ń tọ́jú arákùnrin yìí, ìyẹn Ògògó, wọ́n jáde wọ́n ní pé ọmọ Ògògó ò mọ bó ṣe ń lọ ni o, pé kò ṣe pé àwọn doctor wọn ò fẹ́ treat bàbá ẹ̀ o, pé stage tó wọ̀ yẹn ó ní nǹkan tí wọ́n máa ń ṣe lórí stage yẹn so that kò ní dọwọ́ rú. Pé nǹkan tó máa ń ṣe ni pé wọ́n máa ń gbé lọ sí, wọ́n máa move onto this palliative care. Like treatment of palliative care, pé ìyẹn ni wọ́n máa ń lò fún irú àwọn tí ọ̀rọ̀ wọn yìí, case wọn yìí ti wọ stage 4. Eléyìí tó túmọ̀ sí palliative care, tó túmọ̀ sí wípé ó láwọn treatment tí wọ́n máa ṣe fún so that àwọn pains yẹn ó máa reduce.
Ó máa reduce gbogbo àwọn pains yẹn, àwọn symptoms tó jẹ́ pé wọ́n máa ní tó máa jẹ́ kí nǹkan máa le fún ẹni tí ó ń ṣe àìsàn yìí. Pé palliative care yìí ni lọ́ máa ń lò tó máa fi máa reduce. Òun ni treatment tó máa ń take láti reduce àwọn ara dídùn and gbogbo àwọn stress tó máa ń bá stage 4 lọ. Ó ní pé ìdí rèé tó fi dàbí pé àwọn relax because táwọn bá ní káwọn lọ máa rush ẹ̀, ó lè máa work and then at the end of the day ẹni yẹn máa jẹ ìrora gidi. So palliative care ló máa ń jẹ́ kí wọ́n reduce ìrora yẹn exactly bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ògògó. Gbogbo wa náà la mọ ògògó. Pàápàá jùlọ ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tẹ máa ń wo àwọn eré orí ìtàgé dáadáa, ẹ mọ̀ pé máa yìí ó ti gbìyànjú. Wọ́n ti pa àwọn èèyàn lẹ́rìn-ín, wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́gbọ́n. Láìpẹ́ là ń gbọ́ pé àwọn eléré orí ìtàgé bíi tiwọn wọ́n ti jáde síta, wọ́n ti ń support, wọ́n ti ń gbàdúrà. Àwọn bíi Fẹ́mi Adébáyọ̀, Ọ̀gá Bello, àwọn oríṣiríṣi àwọn actors, gbogbo wọn ti jáde lórí ọ̀rọ̀ yìí, wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà táwa ń gbà ni pé kí Olódùmarè kó bá wa mú wọn lára dá. Now àwọn doctor ti jáde, wọ́n ní pé kí ọmọ wọn kó try kó understand the situation tí àwọn doctor tí wọ́n ń gbé treatment yìí lọ. Pé kò ń ṣe pé àwọn doctor wọn ò fẹ́ take care bàbá ẹ̀ o, no. But the needful has to be done torí stage tí ògògó wà. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni inú wọn ò dùn sí condition tí ògògó wà. Ẹ jẹ́ ká máa bá wọn fi àdúrà, ká máa bá wọn fi jagun. Meanwhile, tẹ́ ẹ bá rántí dáadáa, ọmọ wọn jáde o wípé anybody tó bá ní any solution sí nǹkan tó ń ṣe bàbá wọn yìí, pé kẹ́ jọ̀ọ́, kẹ́ ṣàánú wọn. Wọ́n tiẹ̀ ti ní ẹni tó ń sponsor wọn, wọ́n dárúkọ Senator Yayi pé owó ò ń ṣe problem but the right person to treat this man ni àwọn need. Tẹ́yìn náà tẹ́ bá ń gbọ́ bó ṣe ń lọ, tẹ́ dẹ̀ mọ̀ pé ẹ lè ran situation yìí lọ́wọ́. Ẹ̀yin náà ẹ put a call through, definitely call yẹn lè help, exactly, ó lè help. So àdúrà tá ń gbà ni pé kí Elédùmarè kó mú bàbá yìí lára dá, kó dẹ̀ send àwọn aláàánú tó jẹ́ pé wọ́n lè mọ solution, tí wọ́n lè find solution sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin yẹn wá àní rí jù báyìí lọ lórí eléyìí o. Kí ni ẹ̀yin rò nípa gbogbo bó ṣe ń lọ yìí? Ẹ jẹ́ n gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi ò, ọjọ́ rẹ̀ ó dàbọ̀.